إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديد يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ ní ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọba tí ó sọ wa di ọjọ́ tìní bákan náà tó sì tún ṣẹ́ wa kù ní orí ọ̀nà ẹ̀sìn Islam. Ọba yìí náà ni ó fi àánú rẹ̀ ló fi lépa bá wa tí a fi ń jẹ́ kan kálọ́ subhanahu wa ta'ala kó já wa náà jẹ́ kan nínú ahlu sunnati wa jama'a lẹ́ni tí ó máa tẹ̀lé ti ọlọ́run ọba tí ó máa tẹ̀lé ti ànábì wa Muhammad lórí ojú ọ̀nà tí àgbọ́yé àwọn sọ̀hábà tí ó máa fi tẹ̀lé ẹ̀sìn tí ó fi jẹ́ pé a máa dúró lórí ẹ̀sìn Islam wa gẹ́gẹ́ bí àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n ti lọ́nú ẹ̀sìn tọ́lọ́wọ́n bá àlékè ọlá fi ròyìn wọn. Allah subhanahu wa ta'ala kó jẹ́ káwa náà ká máa ṣẹ́kù nínú oore. Níbi tí a máa ti tẹ̀síwájú láàárọ̀ yìí ọdún náà ni àwọn ustaz wa Basir bin ní alẹ́ yìí ustaz Basir bin Abdulgani Abu Fatima Ofeana àwọn náà ti wà ní kalẹ̀ nílé agodo láti máa tẹ̀síwájú nípa tọ́píìkì tí à ń bá lọ nì tí ń ṣe tíbù nábàwí. A máa tẹ̀síwájú ń bẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó dákun ó ṣe ní èyí tí ó wúlò púpọ̀ jù fún àlìhùmà yìí pàápàá jùlọ àwọn nǹkan ńláńlá òun náà ni wọ́n mú wá fún wa tó yẹ pé ní ọ̀pọ̀lọpọ̀ jókòó tí ìtẹ́pẹ̀ ní nǹkan tí wọ́n ní kò ní lè ṣàǹfààní fẹ́lòmíì àfi kó tọ̀dọ̀ wọn jáde. Abẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ kí ẹ máa ṣe léyìí lọ́fẹ̀ẹ́ fún wa ọlọ́run kó má dùn yín ní ládàá rẹ̀ láyé ń bì àti ní ọ̀la alkiyama. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalam ala rasulillahi amma ba'd. Adúpẹ́ fún ọba àlékè ọlá subhanahu wa ta'ala. Alhamdulillah. Àìsùn tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn bá tún tẹ̀lé orí parẹ̀ títí tí ó fi di ọjọ́ ẹ̀san. Àlàyé wa tí à ń bá bọ̀ jẹ́ pé ó tàtà Allah pẹ̀lú nítorí ṣe pẹ̀lú ibi tíb ìtààmọ̀ ní ìwòsàn. Kí ló fà á tá a fi mẹ́nu bà náà nípa wípé àwa mùsùlùmí ọ̀nà kan tó gbajúgbajà tó sì kálẹ̀ tí kò fẹ́ sẹ́ni tí ó mọ̀ tí mùsùlùmí gbà fi ń dẹlẹ́bọ jù lóde òní lọ́nà ìwòsàn. Ó jẹ́ kan bẹ́ẹ̀. Ọ̀nà ìwòsàn ló fi di pé mùsùlùmí ń dipá ń lọ bá láàyè tí ò lẹ́tọ̀ọ́ tí ò tọ́ sí ká bá. Ọ̀nà ìwòsàn ní sọ mùsùlùmí di wípé ó kú inú ìsìláàmù yẹnyẹn ó sọ di nǹkan míì. Kàánà gbígbà wípé bóyá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kò sí ẹ̀ sọ̀rọ̀ fún wa nípa tó ń ṣe pẹ̀lú ìwòsàn. Ìyẹn ló sún wa débi ọ̀rọ̀ nípa ìwòsàn nì. Ànábì sẹ̀ni sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa tí òfin pa àkàlẹ́lẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ó sì yé tánàbí jẹ́ kó yé wa nípa tá ń pè ní ìwòsàn. Torí ẹ̀ ló fi jẹ́ wípé ọlọ́ọ̀bá dá gbogbo nǹkan sì jẹ́ ìwòsàn pátápátá. Àwọn nǹkan tí ń bẹ nítòsí ọ̀dọ̀ wa ìwòsàn ni fún wa. Ọlọ́run sì fún àkàlẹ́lẹ̀. Àwọn bí ọ̀rọ̀ yìí tá a dé
ta ní ànípẹ́ kò mẹ́mọ́ insha Allah subhanahu wa ta'ala náà ní ọ̀rọ̀ pa infection jẹ́ pé a fi rí sí ìmí níbẹ̀. Kò sí nǹkan méjì torí pé kí àwa mùsùlùmí ká fi lè dúró déédéé nínú ẹ̀sìn wa ká sì lè tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam alafami salafu salih tí èsì pé bóyá a máa kí ọ̀tún bọ òsì àbá máa kí òsì bọ ọ̀tún a jẹ́ kí ọ̀kan wà ní agbọ́nrin tí ẹ kó wà láì ṣe pé a máa da gbogbo ẹ̀rù tí ò ní jẹ́ bẹ́ẹ̀. Àmì yìí tá a bá nípa ọ̀rọ̀ infection wa nì a ti bá jìnnà díẹ̀ àmọ́ tó kàn ra kù níbẹ̀ náà ní parí pé kákàn sí ba'adu ziyadat apá kan àlékún níbi àwọn àlàyé sí ń pa pé infection táwọn wí fúnra wa yìí à ń sọ fúnra pa wípé ó ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ ìdàrú ìjà wàhálà fìtínà láàrin lọ́kọláya tí ẹ pé tíjà yìí bá ṣẹlẹ̀ àbí tí wàhálà yìí bá ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ó dá sí ẹjọ́ ìní ọ̀tọ̀ ni tí wọ́n máa rún ọ̀tọ̀ sì ni tí wọ́n máa sọ ọ̀tọ̀ sì ni tí ń ṣẹlẹ̀. Ó fún ọ ní gbòdì sán. Igbó dídí san wọ́n máa san lọ. Àmì ńlá káì nínú àwọn tó bá dá sọ́rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n náà tó bá dá sọ́rọ̀ àwọn tán lóye tán ti máa ń parú ẹ̀ wọ́n ó mọ irú tí ń di wàhálà àbí tí ń fa fìtínà. Ìmọ̀ kó jẹ́ pọ́kọ ló lẹ àbí ìmọ̀ kó jẹ́ pé ìyàwó ló lẹ ìkan mọ́ sí ìkànnì méjèèjì. Ìyẹn ní mú àtàfin ọ̀rá mẹ́nu bà ní kéékèèké bá ní. Àmọ́ náà àpẹẹrẹ tẹ́ pé ọkọ lè fi mọ̀ àbí ìyàwó lè fi mọ̀ wípé òun ti láburú là tá a mọ̀ sí infection yìí. Níbẹ̀ ìgbà míì orí fífọ́ lè máa wáyé. Ní infection tèyí tá à ń bá sọ̀rọ̀ infection pọ̀ àmì èyí tá à ń bá sọ̀rọ̀ nípa ti láàrin lọ́kọláya pé wọ́n tún mọ́ra wọn. Orí fífọ́ nígbà míì tí ẹ pọ́n lọ sí hospital wọn ò rí nǹkan pàtó kò í ṣe pé bóyá ó ní BP àbábátẹ́sàn kò ní ṣúgà kò ní bóyá kidney problem ní liver problem ní heart problem ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn yẹn kò ní oríṣi ń fọ́ orí fífọ́ tí máa lágbá gidi gan. Bẹ́ẹ̀ ẹlòmíì inú àpẹẹrẹ tẹlòmíì ẹ̀yìn ríro tó bá ti pé ẹ̀yìn ríro dé ọlọ́gun jẹ̀dí lónìí mo làgbo mo ló gbá àbálòsọ hospital ní ọ̀fun ológun ṣe gbá ó wálẹ̀ ó tún bẹ̀rẹ̀ ó wálẹ̀ ó tún bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ti ní infection ni bí wọ́n bá lògùn jẹ̀dí ìlà àmọ́ tí àgbo jẹ̀dí má bá ní tó bá lò ó pẹ́ jù ọjọ́ kẹta ó tún bẹ̀rẹ̀ padà torí pé kì í ṣe jẹ̀dí. Ìyẹn ní fa tó pé ọ̀pọ̀lọpọ̀ parafide nímùkúmu lórí páńlá àgbo jẹ̀dí à ń fi nǹkan mú torí àgbo jẹ̀dí mo pé mo lọ níjọ́ kìíní níjọ́ kejì ó tún bẹ̀rẹ̀ ó dáa ẹ fi bí ọtí ẹ fi gógóró sí i ló bá gbé mu wàhálà ń dé láti bẹ̀. Nínú ẹ̀kún mọ́ tí mo tó ń fà á nígbà míì tá a fi mọ̀ yí pé nǹkan ti dé sára ó ní kó jẹ́ pé kí nǹkan máa jáde lójú ara ọkùnrin àbóbìnrin lójú ara ọkùnrin àbóbìnrin kí nǹkan máa jáde lẹ̀. Nígbà míì tó obìnrin tí máa ń jáde gan bá ti ń di pé ńlágbára yóò máa rùn tí ó máa rùn tọkùnrin náà máa ń jáde. Kódà ọkùnrin gbà míì níbi nǹkan ọmọkùnrin rẹ̀ kòkòrò lè wà ń bẹ̀ tí ó wàá fa bí húnhún obìnrin náà máa ń jáde lọ́dọ̀ tí náà tí ó fa húnhún. Infection yẹn ti dé ni tí ó mọ̀ yín wọn. Nígbà míì obìnrin ìsàlẹ̀kùn rẹ̀ ìsàlẹ̀kùn tí ó mọ̀ kán tí wọ́n ṣe mo lò gan kì í ṣe ọ́sà mo sì lè gbá mo ṣe kinní kan nígbà míì máa ń sọ obìnrin bẹ́ẹ̀ jẹ́ pé òun náà ni wọ́n ń fà. Nígbà míì sì ni obìnrin lásìkò ìgbà tọkùnrin máa ń súnmọ́ lọ́wọ́ lóbìnrin gangan tí máa ti ń dùn ọkùnrin ń súnmọ́ yín wá ń dùn lásìkò infection bẹ́ẹ̀ láàrẹ̀ ń dùn lásìkò tọkùnrin súnmọ́ lọ́wọ́ ń wá ń dùn bí pé kò wá nífẹ̀ẹ́ máa wù ọkùnrin súnmọ́. Bọ́kùnrin bá sí dọ̀la ara rẹ̀ ò ní jí lóbìn tó jẹ́ pé ọkùnrin náà tọkùnrin náà bá ti ní má bá sí dọ̀la dọ̀túnla kódà ọkùnrin míì lè lóṣù mẹ́ta kò ní mọ̀ pé obìnrin ló ń sùn tì
àìmọye ọdún torí kò mìíràn láàrin ọkùnrin àti obìnrin mọ́ ara rẹ̀ ò ṣe pẹ́kẹ́ má ṣe gbá má ṣàwo kò sí nǹkan kan ọkùnrin tó bá sì gbádùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam àrí sahih Bukhari Muslim àdìsí Abdullahi ibn Abbas ní sọ fún wa pé ọkùnrin àti obìnrin ò gbọdọ̀ jọ dúró papọ̀ àfi kí èṣù ṣe kíni kó sì kó sì kẹta kẹta wọn. wọn àmọ́ lóde òní ibi tó yẹ ti máa aládé kódà ẹ̀rọ ọkùnrin yóò gbóbìnrin lóbìnrin yóò gbé sẹ́sẹ̀ ó jọ ọ̀gọ̀kadà kò ní mọ̀ ń pa kò ní ta tú ẹ̀ torí ó ti kú kalẹ̀ ó ti dòkú ó ti dòkú kalẹ̀ yóò wá máa fi apc gbé. kò sí nǹkan kan inú ẹ̀ ni ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹlòmíì tó bá fẹ́ tọ̀ àtọkùnrin ní àbóbìnrin mọ̀ sí tó bá fẹ́ tọ̀ bí kítọ̀ gbóná kó máa jó máa jóńdì. tàbí kó tọ̀ yóò tọ̀ àwọn rẹ̀ pé o ò tí ì tọ̀ tán ìtọ̀ tún kù yóò wá máa dúró yóò pẹ́ dé yóò tó pétọ̀ wá ò díẹ̀. tí ì tọ̀ o ò tí ì tọ̀ tán ìtọ̀ tún ṣẹ́kù nínú tí infection máa ń kọ́ sí i. nínú tí máa mú wa ni tẹ́ pé a fi mọ̀ wípé kínní ni nǹkan kan tó yẹ pé ó lágbàá díẹ̀ ni kì í ṣe bí ọwọ́ tá a máa fi mú torí pé ọ̀pọ̀lọpọ̀ yóò ti lọ máa lo nǹkan míì àbí wà nǹkan míì tí ì ṣe pé kì í ṣe nǹkan yẹn ní ń dà láàmú ní tí ń dà láàmú ni torí ọ̀pọ̀lọpọ̀ nígbà tó bá di pé bóyá ó délé ó fẹ́ súnmọ́ obìnrin ara rẹ̀ ti le àsìkò tó súnmọ́ obìnrin ó kàn wálẹ̀ sí wọ́n ṣe ìtàn wákàtí kọ́ wákàtí méjì ara ò dìde mọ́ ẹlòmíì ìṣẹ́jú méjì ó ti di pin inú tí infection dálẹ̀ ni àmọ́ òpin ibi tẹ́ a ti dá dúró lágbára Ọlọ́run subhanahu wa ta'ala náà làwọn tá a fi rí sí àwọn àìsàn mìíràn àwọn àìsàn ó ní pé tá a bá fẹ́ ṣe ẹdí ká lọ wálé yìí ó náà dá gidi gan fún tọ́jú rẹ̀. fún tọ́jú rẹ̀ náà ẹ jẹ́ ká lọ wá atalẹ̀ funfun bíi ní ńlá méjì ká ha ẹ̀yìn rẹ̀ atalẹ̀ pupa ká wà náà ká ha èpo rẹ̀ kú àlùbọ́sà jíjẹ tá a máa ń jẹ nì ká wá ẹyọ kan tó bá tóbi ká wá orógbó ẹyọ méje ká bó ẹ̀yìn rẹ̀ àlùbọ́sà ayù odidi gbùngbùn kan tí ó so mọ́ra tó pọ̀ dáadáa ẹyọ kan òrombó ká wá òrombó ẹyọ kan òrombó ẹyọ kan tá a bá fi sí yìí àwọn gbogbo kínní á wà lọ àlegbè fẹlẹ́rọ àbáṣe ní grandel ńlẹ alẹ́ fi lọ tá a fi ń lọ nǹkan ni tá a bá fẹ́ lọ omi kọ́ọ̀pù kan bù sí tá a bá bù sí kọ́lù túfà wọ́n gbé kékeré kan ní kọ́lù túfà ápù àmì ìtẹ́pọ́n ti gbà yẹn ní kọ́lù túfà àwòfà ìyàtọ̀ á da òdìdí ìgò kan sí tá a bá ti wá dà sí á wà rẹ̀ kàílẹ̀ fún bíjọ́ mẹ́ta bá lẹ́yìn ìjọ́ kẹta á wà ṣẹ́ jáde tá a bá ti wá ṣẹ́ jáde ẹ jẹ́ ká máa mú short cup kan láàárọ̀ lálẹ́ ẹ jẹ́ ká máa mú lágbára ọlọ́ọ̀bá á gbàgbé ní tá à ń pè ní àwọn infection báyìí á gbàgbé rẹ̀ àmọ́ mi wá béèrè pé ó dá obìnrin jẹ́ pé ọlọ́run kára pé bóyá ara tiẹ̀ tètè jí bóyá ara wọn ò ṣe náà ara wọn ò dìde nítorí pé bóyá ọ̀sán mọ́ wọn àsìkò rẹ̀ láwà yìí kì í wá sọ fún ẹ̀rọ mo fẹ́ bá sọ̀rọ̀ ṣe rí èèpo ẹ̀yìn ọsàn tá máa ń bò ní kì í ṣe tèyí tán fi bíléèdì bò fẹ́ kó rọrùn fún wa tó jẹ́ pé bóyá bíi àtúnyẹ̀ èpo yóò sùn tí ó dúró ẹ jẹ́ ká mú láàárọ̀ ká máa mú lálẹ́ ó ṣiṣẹ́ gan téyìn bá wá ṣòro fún wa pé ó ti le jù ẹdí àkàmú èèpo ọsàn yẹn èèpo ọsàn bẹyọ bíi mẹ́ta tá a bó èèpo òrombó ká bó èèpo ẹ̀yìn náà bẹyọ mẹ́ta tá bá ti bó náà ká da omi ká gbómi kaná omi má ti hó àwọn àdó gbóná lórí àwọn àdèmọ́lẹ̀ fún ìṣẹ́jú 10 a bá ti wá sí ká mú ẹdí àmọ́ mú láàárọ̀ lálẹ́ tàbí bá tó wò pé eléyìí mi ò lè ṣe lọ́kùnrin náà sẹ́rí tí òrombó tí ayẹyẹ tí èèpo ọsàn tí mo dákọ ní tó wúlò fún pọ̀ gidi gan lára bí ẹ máa yọjú sí ìyá tó bá ṣe pọ̀ ló kànáfùrù ní èèpo ọsàn
àti kànáfùrù tó lómi gbóná lé lórí. Ṣúgà ń dà mí láàmú ni ní òde kára mi lé dáadáa ìwọ máa lò ó. BP ń dà mí láàmú ni yóò wálẹ̀. Cholesterol ọ̀rá pọ̀ jù ní ara ni yóò wálẹ̀. Mo wúwo wéètì mi pọ̀ yóò wálẹ̀ lágbára náà. Inshallah. Téèyàn bá lè gbìyànjú rẹ̀. Bẹ́ẹ̀ mo láwọn kòkòrò kan ní kíní kan yín ṣe lónìí lágbára Ọlọ́run yóò lọ lẹ́kọ̀ọ́ ọ̀sán tá à ń sọ lásán. Ẹ pé ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ ládùúgbò ìwọ Ọlọ́run gbé kalẹ̀ fún akólé jẹ́wọ́ sàfáàní. Àsìkò tí nǹkan ọ̀kan bá ti wá ń jáde ká máa gbìyànjú ká máa rí pa ń lò torí pé yóò wúlò fún sẹ̀mí ara wa. Torí èpò ọ̀sán ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ fítámì táwọn wá bá ń bẹ̀. Fítámì C ó pọ̀ ń bẹ̀ gan. Fítámì B ni 1 ni 2 ni 3 ni 6 ni á bá ń bẹ̀. Fítámì G á bá ń bẹ̀. Fítámì E á bá ń bẹ̀. Ní èpo ọsàn. Ní èpo ọsàn sọ. Èpo ọsàn funfun tó bá bó tinú ẹ tán tẹ̀ mọ́ ń dànù. Ó wúlò gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wá wúlò fún. Ó jẹ́ pé àmọ́kùnrin tá a bá gbìyànjú tá a bá lè gẹ́ẹ̀tì tá à ń pè ní pàǹdọ̀rọ̀. Èso pàǹdọ̀rọ̀. Èso pàǹdọ̀rọ̀ tá a bá gẹ́ẹ̀tì ẹ̀. Tí tá a bá ti wá gẹ́ẹ̀tì èso pàǹdọ̀rọ̀ ń tá a ṣe pẹ̀lú ẹni wípé ẹja gbé kéékèèké. Àágé kéékèèké. Tá a bá ti gé kéékèèké tán léso pàǹdọ̀rọ̀ ni. A ti gé kéékèèké a gé kéékèèké. A wá wá àwọn èròjà kan kù torí kì í ṣe nìkan ládàá lò ní pàǹdọ̀rọ̀ ká sínú dáadáa o ká sínú dáadáa. Ká fọ̀nù dáadáa pẹ̀lú omi. Àlùbọ́sà ayù á wà náà á fi sí á gé náà kéékèèké á bò. Atalẹ̀ funfun á bu ìkòtò náà tá a ti fọ̀nù dáadáa á gé kéékèèké. Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà dúdú tèpotèpo bá náà á gé kéékèèké. Sáré gbogbo ẹ̀ tá kéékèèké ni òrombó á gé ọ̀nà kéékèèké á ní fún mi lágége sí á dà sí. Á wà wá nǹkan mímu là á dà sí tàbí sí bí 7 Up. Èdè ká wá dà sí. Tá bá dà sí á rẹ̀ fún ìjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ́ kẹta èdè ká máa mú láàárọ̀ lálẹ́ èdè short cup ọ̀kan ní ká máa mú. Kálẹ̀ ní tí wọ́n pé ó lágbára dáadáa tẹ́lẹ̀ alẹ́ nìkan ti tó abẹ́ni tí wọ́n pé ó ti mọ̀ pé òun ti wíkì púpọ̀ àárọ̀ alẹ́ lágbára ọlọ́ọ̀bà ìyípadà ó bá gbèsè rẹ̀. Torí pé bọ́kọ tìyàwó bá ń jà ọ̀pọ̀lọpọ̀ ìjà tán máa ń jà ní náà ni pé kó jẹ́ pé ọkùnrin kò lágbára láti kápá ìyàwó rẹ̀. Báyìí ti pé kò lágbára láti kápá rẹ̀ ìfẹ́ yẹn yìí kan tó ní tí ò yẹ kó dìjà ní tí ò yẹ kó di wàhálà ní tí ò yẹ kó di fìtínà ní òmò sẹ́nu lé. Àwọn ọmọ tán bẹnu lé lúlù ní tó wíwọ́ ìkaramọ́ wọn. Bẹ́ẹ̀ ọkọ náà tí ẹ kó ṣe sùúrù fún yóò mọ karamọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà torí pé ìfẹ́ yẹn ò kún tó. Ló fi jẹ́ pé àwọn kìnìún ká gbìyànjú ká múra sí dáadáa Ọlọ́run máa ń lè sábà fi gidi gan kó bá lè kẹ́lá kó sànù wa kó sì mú adómi ẹ̀sìn rẹ̀ kò nídìí káyọ̀sẹ̀ lọ́ máa mú nǹkan tí ò dáa torí pé kára wa fi rárá ẹ má jáde bẹ́ẹ̀ abẹ́ ká máa wá nǹkan ẹbọ tá a lò rárá àwọn nǹkan aláàlè pọ̀ nǹkan mìíràn tó ń bẹ tó pọ̀ ọlọ́sẹ̀ ń pẹ̀tù wọ́n ń lò àwọn nǹkan pọ̀ gidi gan ó pọ̀ gidi gan kó bá lè kẹ́lá kó sànù kó mú adó kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. Jazakumullahu khairan. Abẹ́ Allah subhanahu wa ta'ala fúnra ń kó yí bá wa san yín ní ẹ̀san olóore. Fún àwa tí a bá fẹ́ fi ìkan àbí kejì láti ṣe ìrànlọ́wọ́ fún ètò yìí account number tí a lè sẹ́ndì owó sí òun náà ni 122 57 27 608 lẹ́ẹ̀kan sí 122 57 27 608 Markaz Dari Salafiya Ọ̀fà ní àbámbẹ̀ ní Zenith Bank. Àwọn ọmọ ìyá tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kí Allah subhanahu wa ta'ala kí ó san wá ní ẹ̀san olóore àti gbogbo àwa tí à ń gbìyànjú ṣe agbẹ́tẹ̀rù kó máa tẹ̀síwájú nítorí ìdí kan àbí kejì ààyè ká ti gba ìpè òní pọ̀ lálẹ́ nítorí àsìkò yẹn ti kó wa ní pápámára. Ẹni tí ó bá fẹ́ pè wọlé studio line náà ni ní Ọ̀kẹ́ FM níbí báyìí 081 413 26576 tàbí 070 522 92260. So ìbéèrè tá a bá ní ká fi sọwọ́ a ní lè gba kàndé akí náà ni ìbéèrè tá a bá ní ká fi sọwọ́
bá sì fẹ́ pe nọ́mbà àwọn àfáà lẹ́yìn ètò nọ́mbà tá a lè pè sí 08074316479 so nọ́mbà wọn nìyẹn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Wa alaikum salam à ń gbọ́ yín. Ẹ ti wọlé, kí ni ìbéèrè yín? Òrègèdè ẹ dákun tí tó bá ti wọlé nì ẹ tètè sọ̀rọ̀ kí a lè tètè gbọ́ ohun tí ẹ fẹ́ sọ ká lè fún ẹlòmíì láyè láti wọlé. Assalamu alaikum. Ẹ gbé rédíò yín jìnnà sí ibi tẹ́ wà àbí kẹ́ sókò bí rédíò. Naam, à ń gbọ́ yín dáadáa báyìí, kí ni ìbéèrè yín? Ní tẹ́ ẹ bá fẹ́ rí wọn ẹ pe nọ́mbà wọn yìí 08074316479 ẹ pe nọ́mbà wọn ẹ rí wọn ní junction Ọ̀ṣúntẹ̀ so ibẹ̀ ni ọ̀dọ̀ wọn Abu Fatima Afa Bashir. Naam, àwọn tá a bá fẹ́ pè wọ ilé kan sí 08141326576 ó ní studio line. Wa alaikum salam. Adúpẹ́ kálẹ́mà. Naam, à ń gbọ́ yín kétékété màmá, à ń gbọ́ yín dáadáa, béèrè yín. Nẹ́tíwọ̀kì mọ̀ sí bákan. A lè pèsè nọ́mbà ẹlẹ́ẹ̀kejì 070-522-2260. Naam. Wa alaikum salam wa barakatuh. Ẹ ti wọlé? Alhamdulillah. Àfáà Majid látọ̀fà. Naam, kí ni béèrè yín? Amina. Naam, jaza àdìsí tó báàkì ẹ̀wọ́ sheikh wọ́n ní àdìsí wo ló báàkì gbogbo àwọn tí a ṣàlàyé. Ó dàbí pé àbá ìwọ̀n tí ìmọ̀ bá wa bọ̀ látilẹ̀ wá. Tó báàkì ẹ̀rí bò. Aládìsí tó báàkì gbogbo àwọn ìtàníkálò yìí. Wọ́n béèrè ẹ̀rí nù. Okay, náà fẹ́ kàn ń tẹ̀lé àbọ̀ láti ìpìlẹ̀. Àwọn àdìsí pọ̀ gidi gan. Àdìsí tó gbé asúmọ́ bí gangan ni àdìsí súnmọ́ tábàánsọ Bukhari àti Muslim. Àdìsí ń pa pàdánù sọ ń pa kistole hindi. À ń pe egbògi kan ní kistole hindi. Àbí wà ní fi ìṣẹ́bù àtó àṣìfìyà. Ìwòsàn méjìlá bá ń bẹ egbògi ni. Ànábì bẹ́ẹ̀ fún wa. Tó àwọn àdìsí ń bẹ ní Sunan Abi Dawud, Muslim Muhammad. Ẹ̀mí sọ yìí pé tadawaw ya ibadallah. Ẹ lògùn ẹ̀yin ẹrú sọ̀rọ̀ àmọ́ o wala tatadawaw bil haram. Ẹ má lòwòsàn pẹ̀lú tó bá jẹ́ haram. Ìyẹn ni kọ́ídà kan tí àwọn àfáàn lọ ń pa yé pé a lè ṣe wòsàn pẹ̀lú ẹni tó bá ti jẹ́ pé nǹkan aláàlí àmọ́ kó má jẹ́ haram pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi ibn Mas'ud tábàánù àwọn sábàánù sahih yé pé ma ja'ala Allahu shifa'akum fima harrama alaykum. Ọlọ́run ò gbé wòsàn wá síbi tó bá ṣe ní haram fún wa. Ànábì náà yìí sọ fún tẹ́lẹ̀ pé alimahu ma alimahu wa jahilahu ma jahilahu Muslim Muhammad. Àwọn tó mọ̀ mọ̀ àwọn tí ò mọ̀ làwọn àfáà sọ fún wa pé àwọn nǹkan wọ̀nyí tó bá jẹ́ pé halali ni n tá a lè jẹ tá a lè mu ìwòsàn a lè fi ṣe ìwòsàn a lè fi ṣe ìwòsàn n tá a lè jẹ tá a lè mu. Wa alaikum salam wa barakatuh. Àdúpẹ́ kálẹ́ o. Oríbété bó ṣe rí náà nìyẹn ni. So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ lè jẹ́ ìwòsàn nípa n tá a lè jẹ n tá a lè mu tó sì tí ì sí ń tọ́lọ́wọ́ bá a lè kí ọlá pè léèwọ̀. Alivisi wusa. Nínú ẹni ìsànàbí Muhammad sallallahu Wa alaikum salam. Wa alaikum salam à ń gbọ́ yín ẹ jìnnà sí rédíò yín. Wa alaikum salam ẹ gbé rédíò yín kúrò lẹ́gbẹ̀ẹ́ yín màmá ẹ bá kún gbogbo ẹni tó bá fẹ́ pè wọlé ẹ gbé rédíò kúrò ní ẹ̀gbẹ́ yín ká lè máa gbọ́ yín kétékété. Rédíò yẹn ó máa disturb wa nígbà tí ẹ bá ń pè ní. Nílé gbàjú wa alaikum salam ìpè kan tá lè gbà kẹ́yìn náà lórí náà ni. Naam, kí ni wa alaikum salam ẹ ti wọlé, kí ni ìbéèrè yín? Adúpẹ́ kalẹ́mà. Amina. Jẹjọ́. Ẹsẹ̀ ríru àti pajápajá o. Náà ìwé tí náà. Naam.
Mama, mama, ọ̀dà tọ̀. ọlọ́sàlẹ̀kọ́ àlà bí a ṣe ká náà ni pé èèpo ẹ̀yìn pineapple àti iṣu orí rẹ̀ yẹn àti ewé tíì àti ginger atalẹ̀ funfun òun la ní wọn oògùn bá ti wá gùn wọn wá sí wọn bá ti sí káwọn mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ ọlọ́run máa ń lò sáàbì fún tó jọmọ́ pé ara ríro ni arthritis ni rheumatism ni ọlọ́run máa ń lò sáàbì fún dáadáa. Jazakumullahu khaira. Nílé gbà jù báyìí lọ ní ìpè ní òní kí Allah subhanahu wa ta'ala kó dákun kó ṣe ní ìwòsàn fún gbogbo àlèhùmọ̀ pátá ní àpapọ̀. Sheikh Ustaz Bashir bin Abdulgani Abu Fatima Ofearan, adúpẹ́ ní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala, kálá subhanahu wa ta'ala kó bá a sọ yín kó sì bá wa ṣe àlàáfíà ara yín ní pípé pérépéré àtẹnìkọ̀ọ̀kan wa náà, kálá wa san ilé ẹ̀san táyé àti ti àlùkìyámà. Lórúkọ ti tèmi ọmọ ìyá yín ní ẹ̀sìn Abdulsalam Rafi the Samtech àti afáwa Abu Kudro, afáwa Abdulrahman àti afáwa Abdulbasit, akí gbogbo wa ọmọ ìyá lápapọ̀ pé assalamu alaikum wa rahmatullahi.